ọkọ, ọ̀rọ̀ ìgbéyàwó, ọ̀rọ̀ lọ́kọ-láya wọ́n ní bí àdánwò ló ṣe máa ń rí. Bó ló ṣe rí lápá ọ̀dọ̀ tí wọ́n ń pe nǹkan kan ní ìyà ọjọ́ alẹ́. Ìyà ò ní jẹ wá o láàárọ̀, lọ́sàn-án àti lọ́jọ́ alẹ́ wa. Ìyà ò kì í ṣomi ọbẹ̀, a ní jìyà, àmì ni kẹ́ ẹ máa ṣe. Lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà, a ní jìyà. Torí pé ìyà tẹ rí yẹn, kò kì í bára rẹ́ pẹ̀pẹ́. Ẹni tí ò bá rówó tó máa fi jẹun, ẹni tí ò bá rí ibi tó máa gbé, ẹni tí ò bá rí ní tó máa wọ̀, ìyà jẹrú ẹni bẹ́ẹ̀. Ìyà ò dá lára pẹ́ẹ̀pẹ́. Wọ́n ní nǹkan mẹ́ta ló ṣe pàtàkì fún gbogbo ọmọnìyàn láyé, tó jẹ́ pé basic là bá pè é, ó ṣe dandan fún gbogbo èèyàn láti ní. Oúnjẹ tí èèyàn máa jẹ, jíjẹ mímu, ìyẹn papọ̀. Ibi tí èèyàn máa gbé ó ṣe pàtàkì, dandan ni, àti tá a máa wọ̀ sára. Food, clothing and shelter. Bí èèyàn bá ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ẹ fọ̀rọ̀ ọlẹ̀, ó ti ní basic nìyẹn. Ó ti ní basic ni. Bó o bá ti lè ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn, n tó fẹ́ jẹ, n tó fẹ́ wọ̀ sára àti ibi tó fẹ́ gbé, gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Gbogbo n tó dẹ̀ kù secondary ni. Ìyẹn ni pé kò ṣe dandan. Ó ṣe pàtàkì, ṣùgbọ́n kò ṣe dandan. N tó ṣe dandan láti kà á lẹ̀ yẹn. Ṣé wá rí béèyàn bá ní kankan nú mẹ́tẹ̀ẹ̀ta, irú ẹni bẹ́ẹ̀ ń jìyà. Oríṣiríṣi ìyà ló wá ń bẹ o. Àwọn ìyà kan ń bẹ tó jẹ́ pé lọ́mọdé á dàbí pà ń jìyà, ṣùgbọ́n àjìyà àwọn òbí wa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. Bá a bá ń kọ́ṣẹ́, báwọn ọ̀gá bí wọ́n bá fọwọ́ bà wá pé a ní o ṣe léyìí, o ṣe, bọ́n bá fọwọ́ bà wá, a ní wọ́n dẹ̀ ń fìyà jẹ mí, ọ̀gá mi ń fìyà jẹ mí, olùkọ́ mi ń fìyà jẹ mí. Bọ́ọ̀rẹ́ ẹ bá kì ẹ́ mọ́lẹ̀, bó bá ń kú ẹ̀ ń bẹ́ńdẹ́, ó fìyà jẹ, àbẹ́ ń tójú ẹ̀ lọ tó ń ṣe ẹnu belebele sí, tó bá lá ẹ lẹ́nu, ó fìyà jẹ. Oríṣiríṣi ìyà ló ń bẹ. Ìjọba máa ń fìyà jẹ èèyàn. Ẹ mọ̀, ará àdúgbò máa ń fìyà jẹ èèyàn, olórí máa ń fìyà jẹ èèyàn, ọ̀rẹ́ máa ń fìyà jọ̀rẹ́ ẹgbẹ́ ẹ̀, ọkọ máa ń fìyà jẹ ìyàwó ẹ̀, ìyàwó máa ń fìyà jọkọ. Ìyàwó tó ń fìyà jọkọ la fẹ́ ṣàgbéyẹ̀wò lọ́sàn-án òní ní belenja, torí pé ibi tá a fẹ́ yà sí ó pọ̀ púpọ̀. Ìyà ọjọ́ alẹ́. Àníjọ jẹ́ àtẹ̀mí àtẹ̀yìn, àmì ní kẹ́ ẹ máa ṣe. Kí ló dé tí àwọn ọkùnrin kan tí wọ́n fi ń jẹ ìyà ọjọ́ alẹ́? Ẹ̀yin ọkùnrin ẹ̀ lákìíyèsí ni. Ìgbà tẹ́ ń bẹ léwe, tẹ́ ń bẹ lọ́dọ̀, nígbà tẹ́ sọ ogun dáadáa, tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ márì. Bóyá ẹ ti márì tàbí ẹ tí ì márì, ẹ̀yin tẹ́ ẹ bá tí ì márì ṣùgbọ́n tẹ́ ẹ ti ní fiẹ́nsí, ẹ ti lẹ́nu tẹ́ ẹ fẹ́ tán ti jọ mọ̀ yín pé alágbájá fẹ́ fẹ́lẹ̀ yìí. Ṣé ká má tanra wa jẹ? Tètè bẹ̀rẹ̀ sí ní ṣèkẹ́ ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní ṣègẹ́ ìyàwó ẹ. Ṣègẹ́ ẹ̀, kẹ́ ẹ, fà á lójú mọ́ra. Bó o bá lówó lọ́wọ́ náà, máa dọ́gbọ́n gbé mọ́ra. Ẹ mọ bí ẹ ti ń gbéyàn mọ́ra. Ẹ máa wò orí fọkànbalẹ̀. Èmi á kọ́lé méjì fún ẹ. Ìwọ lọ mọ́kànbalẹ̀. Àní mò ń dá àjọ kan. Ìwọ tí n bá kó nọ́mbà 30, ń là sí mẹ́ta, ń kó méjì fún ọ. Wo bàtà tó ló fẹ́ ra fọkànbalẹ̀, èmi ò rà fún ọ. Ìtì ìrọkọ̀ lóòótọ́, mi ìtì ìrà ọkọ̀, ṣùgbọ́n ìwọ ni máa kọ́kọ́ ra ọkọ̀ fún. Èmi nífẹ̀ẹ́ gidi gan mà ní, ẹgbẹ́ ọ̀gẹ̀ ṣe áyán. Obìnrin láìkẹ́ púpọ̀ púpọ̀, ṣùgbọ́n tó bá ń la gidi, ó tún wá ń la gidi, ìyẹn bẹ́ẹ̀ o. Tó o bá tún wá bẹ̀rẹ̀ sí ní ku ìyàwó ẹ̀ ń bẹ́ńdẹ́, ìwọ nọ́mbà 1 tó bá ń kọ́ jẹ ìyà ọjọ́ alẹ́. Mo kí ẹ kú re, oríire àmójúbà ìyà ọjọ́ alẹ́ tí ó jẹ́ ó tún mú mi sí. Àwọn obìnrin tẹ̀ ń wò ó. Ṣé ẹ mọ̀ pé àwa lo lórí wọn, àwa tá a jọkùnrin lo lórí obìnrin. Àwọn náà mọ̀, kò sí ní táwọn gbà wọn mọ̀ bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé àwa lè ṣe nǹkan ká ṣe láṣẹ gbé, àwọn lè má ṣe láṣẹ gbé. Torí pé nọ́mbà 2 lọ́lọ́run kà wọ́n sí, àwa ni nọ́mbà 1 la jẹ́. Tó o bá wá ní ọ̀rẹ́bìnrin tó fẹ́ tàbí o ti fẹ́ ìyàwó, bẹ̀rẹ̀ sí ní máa ṣèkẹ́ ẹ̀, máa kẹ́, máa gẹ̀ ẹ́, náwó fún un, ṣe dáadáa fún un. Àṣọ pé tóbìnrin yẹn bá fẹ́ yọ̀ láyọ̀ jù, kó o má mú fún o, àní kó o fọwọ́ bá o, tètè fi hàn pé ibi tó ń gbẹ́sẹ̀ sí irọ́ kò gbabẹ̀. Àní kó o dẹrú ìyàwó ẹ o, má ṣì mí gbọ́ o. Àní kó o máa ṣe ní tó yẹ kí ìyàwó ẹ máa ṣẹ́nu lé, kó o bẹ̀rẹ̀ sí ní ṣe o. Ìwọ ló fọṣọ, ìwọ ló gbálẹ̀, ìwọ ló wẹ̀ fọmọ, ìwọ ló torí pé mo fẹ́ kẹ́yà tá à ń sọkọ yẹn. In tí mò ń gbìyànjú àti sọ ni pé má fìyà jẹ ìyàwó ẹ bó ṣe lè wò ó kéré mọ́. Ìwọ àfi tóbìnrin yẹn bá kàn ya ìyàkuyà lọ́wọ́ ara ẹ̀ ló kù. Ṣáwọn páwọn obìnrin kan ń bẹ tó jẹ́ pé kò sí bó ṣe lè náwó fún wọn, kò sí bó lè kẹ́ wọn, kò sí bó lè gẹ̀ wọ́n. Ìyàkuyà tán fẹ́ yà wọ́n á sì yà.
bóyá torí ọ̀rẹ́ tán kó tàbí torí bí wọ́n ṣe tọ́ wọn dàgbà tàbí torí ibi tán gbé ló ṣe jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n dà bẹ́ẹ̀. ṣùgbọ́n tó wẹ́ pé obìnrin alálùbáríkà tí wọ́n kọ́ dáadáa nílé eré tó dẹ̀ gbẹ̀kọ́ tó jọmọlúàbí bó bá tiẹ̀ fẹ́ yẹ̀gẹ̀rẹ̀ tó bá tún ti ta kán àtúnpadà dúró sórí ẹsẹ̀ padà. ìyẹn gbọ́dọ̀ máa wáyé ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan nígbà tá a kì í jọ ṣe saint. ṣùgbọ́n tóbìnrin bá dúró re bẹ̀rẹ̀ sí ní kẹ́ ṣe báwo là á ti kẹ́ obìnrin. ó pèsè gbogbo responsibility inú ilé tó yẹ kọkùnrin ṣe òun ṣe òun san school fees ọmọ òun sanwó ilé òun raṣọ fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ò bá tí ì níṣẹ́ lọ́wọ́. gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ jẹ́nu ilé ìwọ ló gbọ́dọ̀ gbọ́ 98% ń bẹ̀ ta wọ́n ní wọ́n pé kọ́ ń tọ́ ń pè lọ́kùnrin nu. kódà èmi máa ń nífẹ̀ẹ́ kí n gbé 100% pàápàá torí kálẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ni bó o bá ń ṣe gbogbo yẹn fóbìnrin òun náà kò ní rí ẹ fín gbogbo ohun tó dẹ̀ kó ṣe ló máa ṣe àfobìnrin tó bá jẹ́ kàràǹbà ni ẹ mọ̀ pé à ń sọ àlà máa ṣèkẹ́ ẹ̀ máa ṣègẹ́ ẹ̀ bọ́n bá fẹ́ ṣe nǹkan nínú ilé wọn gbìyànjú ó gbọ́dọ̀ dá sí inú ilé àwọn obìnrin wọ́n fẹ́ ṣe nǹkan wọ́n ní kí owó tó bù fún ìyàwó ẹ 50k ni bó o bá lè san gbogbo 50 yẹn gbìyànjú láti san 40 àbí 45 àmọ́ ṣe hà ìwọ gan ni yóò san gbogbo ẹ ìwọ ló fẹ́ yàwó bó o bá fẹ́ yàwó o gbọ́dọ̀ lè dúró tán pé gbogbo nǹkan ló gbọ́dọ̀ ṣe bó tẹ̀ yẹ pé a lè ṣe gbogbo nǹkan ṣùgbọ́n gbìyànjú kó ṣe jù làjì lọ ṣùgbọ́n tó o bá ní kápá àti ṣe gbogbo nǹkan tún ṣe láṣẹ lé o gbọ́dọ̀ kẹ́ ìyàwó ẹ débi pé gbogbo àwọn ará àdúgbò gbogbo àwọn ará àta gbogbo ẹbí ará ọ̀rẹ́ wọn ní ó try fún ìyàwó ẹ ká pé ìyàwó ẹ ní ṣọ́ọ̀bù kò ń ṣe pé civil servant ni o gbọ́dọ̀ máa sanwó ṣọ́ọ̀bù yẹn lọ́dọọdún wàá tún fún lówó díẹ̀ ẹ̀ tún fẹlẹ̀ sínú business ẹ bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn lẹ́yìn tó ti raṣọ fọ́mọ o ti oúnjẹ ń bẹ ńlé òun san school fees wọn ó yẹ kó o tún máa fún pocket money lẹ́ẹ̀kọ̀ọ̀kan dátà títà ṣe dátà fún kìnìkan sáré gbé lọ ilé ìwọ náà ni ò ní kú nǹkan kan ò lè ṣe ẹ ó rówó náà ó rówó lò àdúrà tóbìnrin yẹn bá ń ṣe fún ẹ ó tún máa mú ẹ ṣùgbọ́n tó o bá wá fẹ́ ya karambà ní lọ́dọ̀ ara ẹ ìwọ ọkùnrin tó jẹ́ pé kóbìnrin tó sọ hó báyìí ó ti lá lẹ́nu kóbìnrin tó ti lọ yọ bẹ́ẹ̀dì ìkòbà ó ti bẹ̀rẹ̀ sí ní kòbò ó jẹ ìyà ojú alẹ́ mo jájọ bẹ́ẹ̀ tiẹ̀ àfikún má dàgbà bọ́lá bá tún wá fẹ́ bẹ́ẹ̀ ṣe àwọn ẹ̀sán pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó máa ń ṣọkùnrin àgbàlagbà yóò tún ṣe é bíi kéèyàn rọ lápá kan àtẹsẹ̀ kan bíi kéèyàn ní àwọn àìsàn kan tí ẹ pé kò ní lè dá ṣe nǹkan tó jẹ́ pé obìnrin ló máa assist ẹ̀ abẹ́ mọ̀ pé gbogbo ọmọ bá ti ń lọ sí yunifásitì tertiary institution wọn kì í fẹ́ padà sínú ilé òbí mọ́ ẹ fura bó ṣe rí nìyẹn bọ́mọ bá ti ń lọ kọ́ṣẹ́ tàbí ó ti lọ sí school tó yàtọ̀ sí secondary school àwọn tertiary institution bíi polytechnic àbí university wọn kì í fẹ́ máa padà sílé mọ́ àti bẹ́ẹ̀ náà máa ti gbà lọ service tá bá ti ń kùn service báyìí ẹ ti rí ọlọ́mọge ọ̀dọ̀ boyfriend ẹ̀ ló máa lọ mọ́mí máa yọjú sí yín later kò sí ní tó fẹ́ ṣe fún ti dàgbà ọmọ tó ti ń súnmọ́ bí i 23 24 ìtọ́dẹ̀ tún kù ní kó lọ mọ́kọ wálé ìtọ́dẹ̀ tún kù ní pé kó lọ mú ìyàwó wá kán di lọ́kọ láya ṣé tó bá fẹ́ra wọn ṣé inú ilé yín náà máa gbé àwọn ọmọ ń lọ nìyẹn ẹ̀ bá àbógún ọmọ wàá kù ní ilé ọ̀dọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ̀ ń bí nísìn wọn ò fẹ́ gbélé tẹ́ ẹ kọ́ mọ́ torí pé ó ti di kitchen lójú wọn kódà kọ́ mọ́ má lówó lọ́wọ́ gan kò ní láìkí torí pé environment wa ò fààyè gba environment wa ò gbà wá láàyè ká máa gbélé òbí wa tá a bá ti dàgbà àtorí pé àwọn máa bẹ̀rù pé kí làwọn ará àdúgbò máa sọ wọ́n ní orí nǹkan ó gba rúmọ̀ pálọ̀tì ó gba fúláàtì ilé bàbá ẹ̀ ló tún gbé àfi tó bá pa dandan láti ṣe bẹ́ẹ̀ tàlẹ́ á máa fi ṣe ẹnì kejì ìyà ojú alẹ́ ò ní jẹyìn o ẹ̀yin ọkùnrin torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà pẹ̀lú statistics àti àwọn iṣẹ́ ìwádìí téèyàn ṣe ọkùnrin ló máa ń sábà kọ́kọ́ fayé lẹ̀ gbobìnrin lọ bóyá torí wàhálà tá a kó sọ́kàn bóyá torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà máa ń jù wọ́n lọ torí pé bí nǹkan ò bá ṣèyàn bíi pé nǹkan kankan déédéé ṣẹlẹ̀ accident kankan tí ẹ̀mí fi bọ́ tó bá jẹ́ pé bí ilé ayé ṣe ń lọ yẹn náà ni èèyàn á dàgbà débì kan lẹ̀mí á fi bọ́ ni lọ́pọ̀lọpọ̀ ọgbà ọkùnrin máa ń sábà ju obìnrin lọ bí adìẹ nìyẹn tí ọkùnrin máa ń tètè lọ ju obìnrin lọ rí i pé láńlẹ́dì ló pọ̀ ń ta ń sìn ni láńlọ́ọ̀dù wọ́n bẹ́ ń ta kálọ́ ń ṣàánú wa à ń sínra wa ń gbẹ́rẹ́ ìpàkọ́ ni ìyà ojú alẹ́ ò ní jẹ àwọn ọkùnrin ẹ jẹ́ ká gbìyànjú
ká tọ́jú ìyàwó wa. Bó o bá tọ́jú ìyàwó ẹ, kódà bó bá fẹ́ fi ìyà ọjọ́ alẹ́ jẹ ẹlẹ́dàá ò ní gbà fún ẹyọ. Ṣé mọ̀ pé obìnrin àwọn ò lè, tó bá ní àwọn fẹ́ fìyà jẹ yín sìn, wọn ò tó bẹ́ẹ̀, wọn ò lágbára ẹ, wọn ò lágbára ẹ, wọn ò lágbára ẹ. Ṣùgbọ́n àwọn nǹkan kéékèèké, ìtọ́jú tá a bá tọ́jú wọn lásìkò yìí, ìgbà yẹn á wá bẹ̀rẹ̀ sí ní rò pé ó ti tọ́jú mi nígbà tó ń bẹ ní Ṣàngó Òde, jẹ́ kí mi náà tọ́jú ẹ̀. Báwo wá náà ṣe máa fi àjẹyàn? Oríṣiríṣi ìyà ló ń bẹ lọ́wọ́ obìnrin o. Kọ́lọ́run má jẹ́ kí ìkankan jẹ àwọn ọkùnrin ní ìwọ ọkùnrin tó bá tọ́jú wọn sìn, tó bá ṣe dáadáa. Obìnrin mi ń bẹ tó yẹ pé kò ní dáná fọ́kọ ẹ̀, òkú lè lọ sí kitchen, ó ti dàgbà. Ṣẹlòmíì tó ń bẹ lórí wheelchair ló máa wọ́rọ̀ ara ẹ̀ lọ sí kitchen. A ní gbogbo ìgbà tó ń nà mí nígbà tá à ń bẹ ní Ṣàngó Òde, ẹni tó ń nà yẹn náà ló máa lọ gbóúnjẹ wá fún ẹ. Àwa sunkún. Ọlọ́run ṣàánú wa o. Ẹlòmíì á di ọkọ ẹ̀ mọ́ bẹ́ẹ̀dì ní abẹ́rẹ́ sí ní fún lẹ́gbàá. Á ní gbogbo ẹgbà tó nà mí ń jọ yẹn nígbà yẹn mo kà ó jẹ́ 124. Ìwọ náà ó jẹ́ 124. Ta ló máa lọ fẹjọ́ sùn? Ṣùgbọ́n ṣé wàá rí àwọn obìnrin kan bẹ tó jẹ́ pé Ọlọ́run máa ṣàánú wọn gan. Kódà kọkùnrin fìyà jẹ wọ́n sìn, tó bá tún dọjú alẹ́ wọn á tún kẹ́ ọkọ wọn. Ṣé rírú àwọn yẹn ọ̀tọ̀ láàyè wọn lẹ́yìn ayé yìí? Àlùbáríkà tó ń bẹ fúnrú ọmọ irú ẹni bẹ́ẹ̀ kò lóǹkà ni. Torí pé Ọlọ́run á kúkú máa wo everybody náà ni. Tó o bá lóo fẹ́ gbẹ̀san lára ọkọ ẹ, Ọlọ́run á fún ẹ freely, wàá gbà. Ṣùgbọ́n o ti gbà náà nìyẹn. Ṣùgbọ́n tó bá sọ pé aburú tọkọ mi ṣe mí yìí, mi ì ní gbẹ̀san, màá tún kẹ́. Ṣé o wá rí ẹ̀san tọ́lọ́ máa wá fún ẹ gangan, á wá bá ẹ dà á sórí ọmọ ẹ, ọmọ irú ẹni bẹ́ẹ̀ á máa succeed. Gbogbo àwọn nǹkan tó bá ń ṣe á máa succeed. Irú ọmọ bẹ́ẹ̀ á wà successful ní ayé. Mọ̀ pé bọ́rọ̀ ilé ayé ṣe rí náà nìyẹn. Ṣùgbọ́n n tó jàjù ni pé káwọn ọkùnrin ká tọ́jú ìyàwó wa gan. Múnú ìyàwó yín dùn, ẹ ra oúnjẹ fún wọn, ẹ fún wọn gift. Bẹ́ẹ̀ bá lọ ibi iṣẹ́ lọ́la, tẹ́ ẹ bá máa fi padà sílé, ẹ wá bíi 25,000 ẹ fi ra nǹkan ńláńlá fúyàwó yín, ẹ ra àdúrà ńláńlá tó máa jẹ pé ẹ try ẹ, láàrin èmi àti kẹ́ ẹ wá fún mi lábọ̀ lọ́jọ́ mẹ́jọ pé minimum of 25,000 ni ó bó o bá rí lọ yá, tàbí kó o kà máa fúyàwó ẹ lówó lágbé dàlí mo kàn dá mi lọ́rùn, account number ó lọ wò nísìn, ẹ send bíi 200,000 ẹ send ẹ síyàwó yín, ẹ náwó ńláńlá fúyàwó yín, ẹ jẹ́ kí inú wọn dùn, ẹ jẹ́ kí wọ́n rẹ́rìn ayọ̀. Bí ìyàwó ẹ bá sọ fún ẹ pé òun dájọ béèrè pé èlò lájọ ẹ tí wọ́n ní à ń dá 20,000 má wọrí oṣù mẹ́ta oṣooṣù lẹ́ńdà àbí oṣù mẹ́ta sásìkò táwa èmi ní fún ọ, ẹ kó owó fún ìyàwó yín, ẹ fowó bá wọn lò, ẹ mọ̀ pé obìnrin láìkí owó gan, ẹ jẹ́ kí wọ́n rẹ́rìn dáadáa. Èyí ọjọ́ alẹ́ òní jẹ wá o, à ń sinra wá ń gbẹ́rẹ́ ìpàkọ́ ni, ó dàbí eré àbí ó dàbí àwàdà, kì í ṣeré kì í ṣàwàdà, bó ṣe rí hàn nìyẹn. Ìyà ọjọ́ alẹ́ kò ní jẹ wá, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà àní jìyà. Ṣùgbọ́n ẹ̀yin obìnrin náà ká yà sọ fúnra wa, ká ṣe jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọkùnrin gbìyànjú, ẹ̀yin náà ẹ kúkú mọ bí ta ṣe rí nsìn, ẹ kúkú mọ bí Nàìjíríà ṣe rí, ẹ kúkú mọ báyọ̀ ọ̀hún ṣe rí. Bẹ́ẹ̀ bá rí pópùn ọkùnrin ń gbìyànjú, ẹ̀yin náà ẹ sapá ẹ ràn lọ́wọ́, ẹ má da gbogbo kinní ọ̀hún dá ọkùnrin. Ṣùgbọ́n ọkùnrin náà la mọ̀ pé òun ló ní ọ̀pọ̀lọpọ̀ responsibility tó ń bẹ nínú ilé o, kò sí ní tá a máa ṣe. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rí pọ́kọ yín gbìyànjú, ẹ̀yin náà ẹ try. Tó bá wá ní má worry, agbára mi gbé o wá lè mọ owó tiẹ̀, o lè máa fi ṣe fàájì, o lè máa fi kọ́lé lọ kó o fi ṣe fàájì, ìwọ ló lówó rẹ. Ṣùgbọ́n owó ọkọ ẹ ẹjọ́ náà ni, owó tiẹ̀ o lè dáná. Ṣùgbọ́n tó o bá fẹ́ fọ́kọ ẹ mẹ́ o lè fún náà, ìmúyàn sí. Lórí ètò yìí Gbádùn Kẹ́lẹ́lẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ọba, ẹ̀já sáré dókè lọ́hùn, mò ń lọ, mò ń padà bọ̀, ẹ̀ ń lẹ́mẹ̀ẹ́ kú kalẹ̀.